Ṣèbí lórí ọ̀rọ̀ gbas-gbòs Fúnkẹ́ Akíndélé náà ni àwọn àgbàlagbà náà lọ tọ́bọ̀ tí wọ́n pòwe pé tíyà ńlá bá ń gbéni ṣánlẹ̀ kékeré orí ẹ̀ náà á tún máa gorí ẹni. Ohun ló fà á tí ògbóǹtarìgì àgbà ọ̀jẹ̀ òṣèré, òǹkọ-eré àti olùdarí eré Kúnlé Afọláyan ó ló jẹ́ kóun náà jáde tán wípé ṣé ẹ rí ọ̀rọ̀ Fúnkẹ́ Akíndélé, wọ́n ní ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kì í tò tó yẹn ká yàdá sí. Ṣé ẹ rí èyí tó ṣe sí gbangba náà ní gbogbo yín mọ̀ tẹ́ ń pariwo, àìmọye èyí tó ti ṣe sí kọ̀rọ̀ tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣe é sí wọ́n kàn gbọ́ pé káwọn má sọ kankan ni. Wọ́n ní lórí ọ̀rọ̀ kan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn àwọn méjèèjì, wọ́n nígbà tí àwọn fẹ́ ya Aníkúlápó, èèyàn eré sinimá tíátà tí wọ́n yà nígbà náà, Aníkúlápó, wọ́n ní wípé àwọn ké sí Fúnkẹ́ Akíndélé pé tó ìyá wa àáyàṣẹ́ o, ló bá níra kò sí problem pé 3.5 million per scene lòun fẹ́ gbà ṣẹ́ni tó ń pè ní scene ẹ̀dí kí wọ́n ṣó apá kan kọ́kàn ṣó nǹkan lẹ́ẹ̀kan ni wọ́n ń pè ní scene lẹ́yìn tẹ́lẹ̀ bá mọ 3.5 million lórí òun fẹ́ gbà nínú scene kan, tó túmọ̀ sí wípé tí ó bá ṣe scene mẹ́wàá 30.5 million òun ni ó máa gbà. Olúwàfà àti Kúnlé Afọláyan wá sọ pé èyí tó fẹ́ gbà yìí ó ti pọ̀ ju nǹkan tó ń fún òun gbọ́ lérò wípé ó máa mẹ́nu bà lọ. Ṣùgbọ́n nígbà tí wọ́n bá ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò papọ̀ lórí amóhùnmáwòrán kan ni Afọláyan ti jáde tán sọ wípé lóòótọ́ òun ni òun fẹ́ fi ṣe arọ́lákẹ́ nínú sinimá Aníkúlápó nígbà tí àwọn fi ṣe, ṣùgbọ́n ó ní 3.5 million ní Fúnkẹ́ Akíndélé ń béèrè fún sínú ẹyọ kan. Tó òun ò ní ipò òun ò ka kò tiẹ̀ bá bọ́jẹ̀tì òun lọ rárá, àwọn pín gàrí ń bẹ̀. Ó ní lẹ́yìn ìgbà yẹn àwọn òṣàrìbí sọ̀rọ̀ dàbí ti tẹ́lẹ̀ mọ́, àwọn ti ń wọra àwọn lọ́ọ̀kọ́. Ṣùgbọ́n tó wá dùn òun jù tó bí òun ni wípé àsìkò tí arábìnrin yìí tí ó ìtì trademark àti landmark tí wọ́n sọ wípé ó ti ní ti kíníkan billion kíníkan trillion, ó lóun bá pè pé àìmọ̀ pé ẹmọ̀ náà ojoojúmọ́ ni kò lóun mọ́ ni mo bẹ̀rẹ̀ tí ẹ̀rí rẹ̀ pé ó gbà 3.5 pé owó ní ó dẹ̀ kó dẹ̀ gbà kó fàjà lòun bá fílẹ̀ tó dá kóun bá ti rẹ̀ pé kóun kì í kú oríire o. Ó ní bóun ṣe ń gbẹ́nu lé ẹkú oríire bá ó ló gbóhùn tó ń lẹ̀ ni pé láyé yìí sà ẹ má tún ẹ̀bà láìní yín kẹ bá mi sàbíkẹ́ pé orúkọ mi mọ́. Ó ní ọ̀rọ̀ yìí jẹ́ nǹkan tó bá òun lọ́kàn jẹ́ gidigidi pé bí Fúnkẹ́ Akíndélé ṣe bó ṣe dáa tó ní ibi tó kù sí yìí ó nílò láti lọ ṣe àwọn àtúnṣe lórí ọ̀rọ̀ ara rẹ̀. Ni arákùnrin ọ̀hún ló sọ di mímọ̀ wípé ó yẹ kí Fúnkẹ́ Akíndélé ó yẹ kí ó lọ ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ara ẹ̀. Lẹ́jẹ̀ kí wọ́n ní comment section bí àwọn ìsọ́ ní pé àwọn kan ní ti ẹ̀dá tí kì í ṣe pé Fúnkẹ́ Akíndélé lò torí pé Bímbọ́ Adémóyè tó lò sínú iṣẹ́ yìí ẹ̀wọ̀n ni ó ṣe gidigidi méjì àyà mẹ́fà ó lè ṣe dáadáa gẹ́gẹ́ bí wọ́n ti fi ṣe Arọ́lákẹ́. Ó wá ní ẹdún náà nígbà tí wọ́n sọ nínú fíìmù pé ọba ní òun fẹ́ lòmíì pé yàtọ̀ sí Arọ́lákẹ́ ṣé Fúnkẹ́ Akíndélé nìkan sọ pé ó pírítì pé ẹ̀bùn ẹ̀ fún Fúnkẹ́ lẹ́gbẹ̀rẹ́gà ẹ̀ ti pọ̀jù kó máa bá tiẹ̀ lọ àdàwọ̀ àti kó máa dá fèsì o. Wọ́n wá ní Ayọ̀délé Samuel òní òun náà níbi pé báwo ni ẹ ṣe fẹ́ kéèyàn ṣe ọ̀rẹ́ pẹ̀lú Ìyábọ̀ Òjó kó dẹ̀ má di àjẹ́. Ok, Anthony Ọ̀ṣúndáyọ̀ òun náà ní pé òun kì í fi bẹ́ẹ̀ dá sírúfẹ́ gba àwọn ọ̀rọ̀ báyìí, ṣùgbọ́n kẹ́ ẹ lọ mọ̀ wípé ẹnìkan ti fi gbà kọjá igbákejì adíje dupò nípínlẹ̀ Èkó ni ẹni tí ẹ̀ ń ṣe ẹnu ṣùtì tí ẹ̀ ń sọ ọ̀rọ̀ sí yìí. Bákan náà ẹnìkan ní òun ò nífẹ̀ẹ́ sí bí Fúnkẹ́ Akíndélé bí ó ṣe máa ń hùwà, ó lóun ò nífẹ̀ẹ́ sí pàápàá pé àwọn ìwà burúkú yìí ó máa ń jẹ́ kéèyàn jábọ́ láìpẹ́ ọjọ́ ni. Akéjù Ọlágbájú òun ní kí ni nǹkan tí ẹ lérò, ṣé ẹ fẹ́ máa fi Fúnkẹ́ Akíndélé máa wí àwọn òṣèré kúẹ́kúẹ́ ni? Ohun tó mọ̀ wípé ó bẹ́tà fún òun gẹ́gẹ́ bí standard òun nìyẹn. Ìwọ ni máa sọ pé yìí báyìí lóní pé lẹ́yìn tètè téèyàn lè máa mú ìjà sí ṣùgbọ́n bó ṣe wá pè é tó ló fẹ́ kíkó iye tó wá fi ẹ́ pa yẹn ìyẹn ni kò ṣe dáadáa tó ń bẹ̀yẹn lóòótọ́. Ẹ̀yàn ní kí wọ́n pe Fúnkẹ́ Akíndélé sákìyèsí nítorí wọn ni tí bàtà bá ti ń rójù ẹ̀rọ ni òṣèlú tó fẹ́ bẹ́ẹ̀ ni. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn èèyàn fi sínú comment section ẹnìkan ní wípé ṣé ẹ mọ̀ wípé tí ẹ bá gbé Fúnkẹ́ Akíndélé wá gbé kí ó wá ṣe eré ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ owó lòun náà fúnra rẹ̀ máa dáná ní àpò ara gẹ́gẹ́ bí àwa ní pàǹsì yín àwa ní kíní gbogbo àwọn owó yìí wọ́n wà lọ́wọ́ ẹni tí ó bá ṣeré ni. Bákan náà wọ́n ní ẹnìkan tó lùkọ́ ẹ̀jẹ̀ Súnmáyìrí Dòkúbọ̀ ó ní tí ẹ bá gba 3.5 million fún sẹ́ẹ̀nì kan tó wá jẹ́ pé òun wá jẹ́ lead character nǹkan pé bí èlò òun wá ní Kúnlé Afọláyan fẹ́ péjọ kó tó wá di wípé wọ́n lè ya sinimá àgbéléwò tí wọ́n pè ní Aníkúlápó yìí. Bẹ́ẹ̀ ni ẹnìkan sọ pé ó yẹ kí Kúnlé Afọláyan ó yẹ kí ó bá fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ owó yẹn ni pé lóòótọ́ ó ṣe ṣe kí Fúnkẹ́ Akíndélé rò wípé ó máa ná lórí pípẹ́ 3.5 million yẹn, ṣùgbọ́n eléyìí kò tó nǹkan tí a máa bára wa jà máa fi bínú síra wa sí. Adéyẹmí Mary òun ló sọ eléyìí, ṣùgbọ́n gẹ́gẹ́ bí tí ó ti ń lọ lọ́wọ́ ní gbòòrò ajé pẹ̀lú gbàgbòrò tí wọ́n ti ń fi ojú Fúnkẹ́ Akíndélé tí wọ́n ti ń fi ojú ẹ̀hàn yìí ìbágbéra ìbásùnwọ̀n kó náà yẹ àwọn ibi tí àtúnṣe bá wà wò kí ó ṣe àtúnṣe. Èmi ò dájọ́ fẹ́nikẹ́ni o, ṣùgbọ́n ẹni tí kùdìẹ̀kùdìẹ̀ bá wà lọ́dọ̀ ẹ̀ yẹ kó wo kùdìẹ̀kùdìẹ̀ yẹn kí ó dẹ̀ ṣe àtúnṣe ńbẹ̀. Ṣùgbọ́n lórí pé lóun gba 3.5 million nǹkan tó wù ú gẹ́gẹ́ bí standard tó ń fúnra rẹ̀ ti sẹ́tì sílẹ̀ box office coin gẹ́gẹ́ bí tó wù ú òun ló sọ wípé òun fẹ́ gbà yẹn kó dẹ̀ gbà kó dìjà kó yẹ kí eléyìí kó bá ìkùnsínú dé láàrin àwọn àgbà ọ̀jẹ̀ òṣèré yìí. Eléyìí náà láti kàtàkùn wa fún yín ẹ̀yin ará ilé gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé ó ń lọ nígboro ayé ó jẹ́ pé Làfúnkì gangan báyìí náà ní tọkàn tìta òun ni wọ́n ń fà níwájú wọ́n ń fà lẹ́yìn ọmọ tó ń sọ gangan nìyẹn.